àkàkà tán lẹ́bùn eléyìí tí Madam Òjó ọmọ bíbí Àpásọ̀nù ìyálàjẹ ìlú Ìpòbẹ́ ló tún kó kalẹ̀ láti lè fi dá àwọn tí wọ́n jẹ́ ọmọ kéékèèké tó kù díẹ̀ káàtó fún láwùjọ gẹ́gẹ́ bí ìṣe wọn lọ́dọọdún. Àwọn ọmọ tí wọn kò ní òbí láyé, àwọn ọmọ tí àwọn òbí wọn tàdánù àtàwọn ọmọ tó kù díẹ̀ káàtó fún láwùjọ náà máa ń ṣerú ẹ̀ fún lásìkò ọdún Kérésìmesì, ìyẹn tí ń ṣe ọdún Noel àti ọdún tuntun. Ẹsẹ̀ kò gbèrò ní Centre de Promotion ti ìlú Ìpòbẹ́ eléyìí tí wọ́n ń pè ní San Social lọ́jọ́ 26 oṣù kejìlá ọdún 2025. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ọ̀kan pàtàkì ní arábìnrin Amel Àpásọ̀nù nínú ẹgbẹ́ olóṣèlú EPR síwájú kí òṣèlú tó dé ní ìyálàjẹ ìlú Ìpòbẹ́ kò ti kùnà láti máa ṣe fún àwọn ọmọ kéékèèké léyìí tí lẹ́yìn jẹ́ ẹlẹ́ẹ̀kọkànlá ìyẹn ọdún 11 tí wọ́n ti ń ṣe bọ̀. Gbogbo ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ló kójú pésẹ̀ síbi ayẹyẹ náà lásìkò tí olóyè Clement Kùsàdé Adéyẹmí tí ó ń sọ̀rọ̀. Wọ́n ṣe ìkówọ́ fún ètò ọ̀hún lọ́nà àti fi gbólóhùn ìtìlẹ́yìn kan arábìnrin Amel Àpásọ̀nù pẹ̀lú dìrẹ́kítọ̀ ọ̀pọ̀ ìṣà àtàwọn lẹ́ẹ̀kan tó wà níkàlẹ̀ ṣe àtìlẹ́yìn fún màmá aláàánú yìí. Lẹ́yìn tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ti Chant des Oiseaux ti fi ọ̀pọ̀lọpọ̀ orin àti ìlù dáwọn ènìyàn ní araya ń bẹ̀, ìtẹ̀síwájú wa kan olórin ìlú mọ̀ọ́ká ní eléyìí tí a pè ní The Blue èyí tó fi orin ọlọ́kọ̀ òjọ̀ kan tí ó fi dá wọn lára yá níbẹ̀ ní ọjọ́ náà. Inú ayọ̀, ìdùnnú, ìrẹ́rìn àrídénú ní gbogbo àwọn tí wọ́n wà ní ìkàlẹ̀ ni wọ́n wà lásìkò tí ayé náà tó ń lọ ní San Social àti ìlú Ìpòbẹ́. Bàbá Kérésì sọ̀kalẹ̀, àwọn ẹ̀bùn ọlọ́kọ̀ òjọ̀kan bẹ̀rẹ̀ sí ní sọ̀ láti ọwọ́ arábìnrin Amel Àpásọ̀nù aya Òjó tí ń ṣe òdíje du ipò láti lọ sílé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa Benin. Lákòótán aláǹfààní láti súnmọ́ arákùnrin Matthew Oniosu èyí tí wọ́n gán ní sèédà níbi ayẹyẹ náà. Ẹ gbọ́ gbólóhùn ìdùnnú èyí tí arákùnrin ọ̀hún tó sọ fún Madam Òjó. Kò ṣe àkọ́kọ́ ní ó ti ń ṣe ó ti ń lọ pọ̀ ọdún 10. Ọlọ́run sì ń ràn lọ́wọ́ kò fùgbà kan mọ́ kí ẹ̀ kọ́sọ́fọ́ lé yóò ti ṣe lọ́dún kọjá òun ṣe lọ́dún 3 sẹ́yìn oṣù òwò ọdọọdún ó máa pe ọmọdé wọn èyí ó kú dé kànká tó fún òbí wọn ni màá ṣọdún fún wọn fọlé bọ́dún bá dé o àgbọ́dọ̀ lè bá ọmọdé wọn yọ tó ẹ̀ lè forí mi lébóni bọ́sì kọ̀wé pè mí kálí ìwọ̀n ayọ̀ ni ìwọ̀n ọ̀kálà bá ọmọdé wọn ṣọdún èmi náà sì rí mọ̀kálí wọn ló dáa ní lílu torí mọ̀mọ́ ẹ̀wà Àpásọ̀nù Amel mọ̀mọ́ kan ní yé ń ṣe fún ará ìlú kan ṣe farakò kan ṣe fọmọdé kan ṣe fàgbà torí ẹ̀ ní kò lè gbọ́ ìpè ẹ̀ fún mátọ̀ wa. Olóríire tí ó máa ń ṣe ètò yìí látìgbà tí ó ti pẹ́ àti pín ìwé fún àwọn ọmọ ní ìgbèríko àwọn náà pẹ̀lú kò ṣe àìtódúgbòlóhùn tiwọn náà. Arábìnrin Amel Àpásọ̀nù aya Òjó ni Abudu Lanija bá sọ̀rọ̀ ẹgbẹ́ láyé tí wọ́n ṣe. Ọdún 11 ni tá a ti gbé ètò yìí kalẹ̀. Ìdùnnú ni máa jẹ́ fún wa ní gbogbo ọdún a bá ṣeré pẹ̀lú àwọn ọmọ yìí nítorí gbogbo àwọn ọmọ ló nídìí ìfẹ́ wọ́n nídìí ayọ̀ wọ́n nídìí ìdùnnú. Àwọn ọmọ tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó fún àwọn ọmọ tó jẹ́ pé òbí wọn ti fẹsẹ̀ kan ṣíájú wa àwọn ọmọ yẹn àwọn náà gbọ́dọ̀ ṣọdún kírísímàsì bí gbogbo àwọn tó kù ìtorí ẹ̀ ni àyàn ọjọ́ ìní la fi ń bá wọn yọ̀ la fi ń bá wọn jẹun la fi ń bá wọn jó la fi ń fún wọn ní kàdó gbàrí Papa Noel. Mo sì ń gba bí ni mò ń kí gbogbo àwọn oníwèé ìròyìn fún gbogbo akitiyan lálàá tí wọ́n ṣe lẹ́yìn wa ní gbogbo gbà. Mo sì Ọlọ́run ó wò wọ́n Ọlọ́run ó bùkún fún wọn. Mo sì tún gba bí ni mò ń dúpẹ́ mò ń kí gbogbo ìlú Ìpòbẹ́ pé wọ́n kó kú ewu ọdún Kérésìmesì. Ọdún tí ń bọ̀ lọ́nà yóò sì bá wa láyọ̀ láyé àti láyé wa. Fún ìpinnu pàtàkì Amel Àpásọ̀nù tí wàá sọ pé àwọn kò ní kùnà nínú ètò eléyìí tí àwọn ti ṣe látẹ̀yìnwá táwọn sì máa tẹ̀síwájú ní gbogbo ìgbà. Kásùmùsùlà ló fi ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀ṣọ́lọ́ TV. Abudu Ọláníjà ló ṣe àkójọpọ̀ ìròyìn náà.